wí fún ni ká tó dá ni àgbàjàkadì ní ẹni a sì wí fún kí Ọlọ́run bá jó gbọ́. Òṣèrékùnrin ilẹ̀ wa ní Àrẹ̀mú Afọláyan ti jáde síta tí ó sì ti ń bẹ gbogbo ọmọ Nàìjíríà pátápátá pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ lórí àìṣe ńlá kan eléyìí tí ó ṣe ní eléyìí tí àìṣe ọ̀hún sì bí àwọn ọmọ Nàìjíríà nínú pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ yìí sì ní ohun tí wọ́n ṣe fún un tí ó fi tètè jáde síta láti wá bẹ̀bẹ̀. Òṣèrébìnrin ilẹ̀ wa tí ó pupa tí ó sì rẹwà dáadáa ní Eniola Ajao ti fi ìkìlọ̀ ńlá kan ránṣẹ́ sí gbogbo àwọn party blogger pátápátá tí ó yìí sọ fún wọn wípé ẹni tí òun bá gbámọ́ báyìí kirikiri yá ni èyí ni ohun tí àwọn party blogger ṣe fún un tí òun náà fi ṣe ìkìlọ̀ fún wọn. A kú oríire lọ́tún lósì ni wọ́n máa ń kí Emmanuella ayaba mi Wasiu Ayinde nígbà kan rí báyìí sì ni èrò pé tí Moses ṣe kún ilé rẹ̀ tí wọ́n ń kí kú oríire. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi ń kí kú oríire tàbí ṣé ohun tí à ń rò ló ṣẹlẹ̀ ni? Ẹ farabalẹ̀ kí ẹ wá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀. Ṣé ẹ ti gbọ́ àṣírí ńlá kan eléyìí tí àgbà òṣèrébìnrin ilẹ̀ wa Fàlíwèrèpé tú níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó ṣe ní orí ìkànnì Biola Adebayo ìyẹn Talk to Be. Ṣe ni àṣírí tí òṣèrébìnrin ilẹ̀ wa ìtú sì ń kọ àwọn ènìyàn olólùfẹ́ rẹ̀ ní tí wọ́n sì ń yanu wípé báwo ni ó ṣe jẹ́. Èyí sì ni àṣírí tí òṣèrébìnrin ilẹ̀ wa yìí tú. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé kí a jọ jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí, ẹ like kí ẹ sì comment ohun tí ẹ bá sì rí sí ẹ bá wa fi sí abala àríwísí ẹ máa bá wa ká lọ. Lórí ọ̀rọ̀ òṣèrékùnrin ilẹ̀ wa ní Àrẹ̀mú Afọláyan ni a rí tí ó ti ń ṣe fọ́nrán kan jáde lónìí tí ó sì ń bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ látàrí àìṣe ńlá kan eléyìí tí ó ṣe tí àwọn olólùfẹ́ rẹ̀ kò sì fọkàn sí wípé ó lè dá irú àṣìṣe bẹ́ẹ̀ wò. Kí sì ni àìṣe tí òṣèrékùnrin ilẹ̀ wa yìí ṣebí ní àìpẹ́ yìí ni a rí Àrẹ̀mú Afọláyan tí ó bọ́ síta gbangba wá sí orí ayélujára tí òun náà sì fi tìgboyà kéde láti di ìbò rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC tí ó sì ń rọ àwọn ènìyàn orílẹ̀-èdè wa àti àwọn olólùfẹ́ rẹ̀ láti dìbò fún ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn Bọ́lá Ahmed Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ọ̀rọ̀ rẹ̀ kò tún wá mọ níbẹ̀ lásán ṣe ni ó tún sọ wípé ààbò tí ó péye ń bẹ ní orílẹ̀-èdè wa ọ̀rọ̀ eléyìí tí ó sì sọ ni àwọn ọmọ Nàìjíríà sì bẹ̀rẹ̀ sí ní dragin lọ́tún lósì tí wọ́n sì ń fún jẹ ní gbàgbós. Bí àwọn kan ṣe ń ṣẹ́ ìpè ńláńlá sí i ṣe ni àwọn mìíràn fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí òṣèrékùnrin yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní orúkọ burúkú wípé ìkà ni ọ̀dàlẹ̀ sí ni pẹ̀lú. Ohun tí ó sì fà á tí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ọmọ Nàìjíríà fi ń fi ọmọkùnrin yìí ṣẹ́ ìpè ní wípé òṣèrékùnrin ilẹ̀ wa yìí ìyẹn Àrẹ̀mú Afọláyan wà lára àwọn tí ó kọ́kọ́ tako ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2023 tí ó sì ṣe fọ́nrán kan jáde ní ọdún náà lọ́hùn tí ó sì ń gbé ìjọba APC ṣẹ́ ìpè ńláńlá pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wọ́n gógó. Ó sọ̀rọ̀ lórí bí oúnjẹ ṣe wọ́n bẹ́ẹ̀ ló sì tún sọ̀rọ̀ nípa bí sìmẹ́ǹtì àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe gbé owó lórí. Ṣe ni ó ń bínú tí ó sì ń faraya gidigidi nínú fọ́nrán èyí tí ó ṣe ní ọdún 2023 nípa ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n ní àìpẹ́ yìí ni a rí tí ọmọkùnrin náà sì ti bọ́ síta gbangba wípé òun kéde ìdìbò òun fún ẹgbẹ́ APC tí ó sì tún rọ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ láti dìbò fún ẹgbẹ́ APC kí ó tún lè ṣe ju bí ó ṣe ń ṣe lọ nítorí wípé òun ìyẹn Bọ́lá Ahmed Tinubu ló lè ṣe, aṣíwájú ló lè ṣe ni ó ń pariwo báyìí. Bí ó sì ṣe ń ṣe fọ́nrán eléyìí jáde bọ́ síta sí orí ayélujára ni àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní dragẹ̀ lọ́tún lósì tí wọ́n sì ń ṣẹ́ ìpè ńláńlá fún un. Ojoojúmọ́ báyìí ni wọ́n fi ń fi ìpè ránṣẹ́ sí tí wọ́n sì ń pè ní oríṣiríṣi orúkọ ọ̀dàlẹ̀, jàgùdùjẹrá. Bẹ́ẹ̀ sì ni àwọn mìíràn tún ń pè ní wọ́bìà. Ọ̀rọ̀ náà dùn àwọn olólùfẹ́ rẹ̀ gidigidi débi wípé wọ́n ní kò mà sí ẹni tí ó ṣe é fi ọkàn tán ní ilẹ̀ yìí wípé ìgbà tí wọ́n ti gbé owó fún un tí ó sì ti tẹ́wọ́ gba owó ni ó jẹ́ kí ó lè máa fi tìgboyà kéde fún ìjọba Tinubu wípé àṣẹ olè ni. Kí wá ni ó ń sọ̀rọ̀ tako ìjọba rẹ̀ sí ní ọdún 2023 nígbà tí ó mọ̀ wípé òun yóò gba owó ní ọwọ́ wọn. A jẹ́ wípé gbogbo ìpè tí ó ti ṣẹ́ ní ọdún 2023 pátápátá báyìí ni yóò ṣẹlẹ̀ òun náà lórí. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ń ṣẹ́ ìpè burúkú tí àti àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì pátápátá ni òṣèrékùnrin ilẹ̀ wa yìí ń rí tí inú rẹ̀ kò sì dùn. Bẹ́ẹ̀ ni ẹ̀rí ọkàn jẹ́ tí ọkàn rẹ̀ kò sì balẹ̀. Báyìí la ìṣèrí tí ó ti ṣe fọ́nrán mìíràn jáde ní ọ̀sẹ̀ yìí láti fi bẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ lórí ìkúnlẹ̀ rẹ̀. Ṣe ni ó sì ń bẹ̀ wọ́n gidigidi tí ó forí balẹ̀ fún wọn wípé kí wọ́n má ṣe bínú sí òun wípé òun fi Ọlọ́run ọba bẹ̀ wọ́n kí wọ́n má ṣe bínú sí òun, kí wọ́n fi orí jì òun àti pé èpè tí wọ́n ń ṣẹ́ fún òun ti pọ̀ jù, kí wọ́n kó dáwọ́ rẹ̀ dúró, kí wọ́n dákun. Bẹ́ẹ̀ ló sì ṣe àwọn àlàyé kan fún wọn wípé gbogbo àwọn tí ó rò wípé òun gba owó ní ọwọ́ ìjọba láti fi ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ APC ó ní kò rí bẹ́ẹ̀ rárá òun kò gba owó ní ọwọ́ ẹnìkankan rárá àti rárá Bẹ́ẹ̀ ló sì tún sọ wípé lórí ọ̀rọ̀ ààbò tí òun ní ó wà ní orílẹ̀-èdè wa
kì í ṣe ohun tí òun túmọ̀ sí nìyẹn o. Ó ní ọ̀nà kan tí a fi lè jẹ́ kí ààbò wà ní tí a bá jọ ń gbárùkù tira wa, wípé tí a bá rí ẹni tí ó ń kígbe fún ìrànlọ́wọ́ kí gbogbo wa ká jọ jáde kí a sì ṣe ara wa ní ẹyọ kan kí a fi lè borí gbogbo àwọn jàǹdùkú tí ó jí èèyàn gbé tàbí tí wọ́n ń dán nǹkan burúkú wò. Báyìí ló sì tún ṣe tún forí balẹ̀ tí ó sì ń bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n fi ọwọ́ wọ́nú kí wọ́n sì fi orí jì òun. Ṣùgbọ́n gbogbo bí òṣèrékùnrin ilẹ̀ wa yìí ìyẹn Àrẹ̀mú Afọláyan ṣe ń bẹ ẹ̀bẹ̀ fún àforíjì tó ṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ Fariga o tí wọ́n sì kọ̀ jálẹ̀ tí wọn kò sì ṣetán láti dáríjì òṣèrékùnrin yìí. Ṣe ni wọ́n ní ó ti tẹ́ ní ọwọ́ àwọn o, tí ẹlòmíràn sì tún ní ó ti ba ara rẹ̀ jẹ́ wípé kí ló dé tí òun náà kọ́kọ́ jáde láti kéde àtìlẹ́yìn rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ wípé ó mà ṣe o, wọ́n ní ọmọ kò ní mọ ẹ̀kọ́ jẹ kó má ra ọ lọ́wọ́, eléyìí ti ra ọ lọ́wọ́ ó sì ti ra ọ lọ́wọ́ nìyẹn. Ṣe ni ẹnìkan tiẹ̀ ṣe tá àti dáríjì ń tiẹ̀ tó ní bí a bá fi ọwọ́ ọ̀tún bá ọmọ wí ṣe ni a ó fi tòsì fà á mọ́ra padà o, ṣùgbọ́n ẹ mọ ohun tí ẹ̀ ń ṣe. Àgbà òṣèrébìnrin ilẹ̀ wa nì tí wọ́n sì pẹ́ nídìí iṣẹ́ eré gidi gan, bẹ́ẹ̀ náà sì tún ni wọ́n jẹ́ gbajúgbajà. Ìyẹn màmá wa Fàlíwèrè pè ní arí tí wọ́n ti bọ́ síta láti wá tú àṣírí kan lórí ìkànnì Biola Adebayo ìyẹn Talk to Be, tí àṣírí tí wọ́n sì tú ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu. Kí sì ni àṣírí ọ̀hún tí màmá wa tú? Ṣe ni wọ́n mẹ́nu bà gbogbo ìrírí ayé wọn àti àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sí wọn, tí wọ́n sì tún gbé orúkọ Ọlọ́run ga pẹ̀lú ibi tí wọ́n dé dúró lónìí nídìí iṣẹ́ òṣèré. Pábánbárí rẹ̀ tí ó wá ń ya àwọn ènìyàn lẹ́nu ní ìgbà tí màmá wa ìyẹn Fàlíwèrè pè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé wọn, ìyẹn ìgbéyàwó wọn. Wọ́n ní láti bíi 40 ọdún ó lé mẹ́rin ìyẹn 44 years tí ọkọ àwọn ti fẹ́ àwọn kò fi ìgbà kankan ronú àti kó kúrò báyìí ní ilé ọkọ àwọn o. Láti ọjọ́ tí àwọn ti kó kúrò nílé bàbá àwọn tí ọkọ òun sì ti san owó orí òun ni àwọn ti wà nílé ọkọ àwọn tí àwọn kò sì fi ìgbà kankan kó kúrò rárá àti rárá. Àṣírí ni àgbà òṣèré lẹ́wà ìtú síta tí àwọn olólùfẹ́ wọn sì ti ń kan sáárá sí wọn wípé màmá wa o, ẹ kú iṣẹ́ o, ẹ kú ìrọ́jú o, wípé kì í ṣe ayé Gen Z tí a wà yìí ni irú yẹn yóò ti ṣẹlẹ̀ o. Torí gbogbo àwọn ohun tí ìyá wa àwọn màmá wa gbogbo ohun tí wọ́n lè faradà àwọn ọmọ Gen Z sìn kò lè faradà rárá o. Torí àwọn ìyá wa máa ń faradà ohun púpọ̀. Ọ̀pọ̀ ìyá mi ni yóò ti torí ọmọ ni kò ṣe ní fẹ́ kó kúrò ní ilé ọkọ tí wọn yóò máa ní àforítì títí. Èyí ni ó sì mú kí àwọn ìyá wa lè máa wà nílé ọkọ wọn títí di òní. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn sì ní màmá wa kú sùúrù púpọ̀ torí wọ́n ní sùúrù ni obìnrin fi ń gbé ilé ọkọ. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn ní ìyá dáadáa ni yín pẹ̀lú bí ẹ tún ṣe jẹ́ òṣèrébìnrin tí ó jẹ́ wípé oríṣiríṣi ọkùnrin ni ẹ máa bá pàdé ní location tí wọn yóò sì máa kọnu ìfẹ́ sí yín. Báwo ni ó ṣe rọrùn fún yín láti má máa dá wọn lóhùn? Ṣe ni ẹnìkan tiẹ̀ tó sọ wípé òun ro ohun tí ojíyá yìí yóò ti rí ní ilé ọkọ wọn, ṣùgbọ́n òun yìn wọ́n o torí àwọn ọmọ òṣèrébìnrin mìíràn kódà tí wọ́n kò tí ì dàgbà tó ìyá wa tí ó jẹ́ wípé wọ́n máa ń pààrọ̀ ọkọ bí ẹni pààrọ̀ aṣọ ni. Ṣùgbọ́n kí màmá wa tó kúrò ní orí ìfọ̀rọ̀wérọ̀ náà ṣe ni wọ́n gba àwọn ọ̀dọ́ ìsìn ìyẹn àwọn Gen Z badi wípé kí wọ́n ṣe sùúrù púpọ̀ o, pé ilé ẹ̀kọ́ báyìí ní ilé ọkọ, bẹ́ẹ̀ sì ni sùúrù ló ṣe lo ilé ọkọ. Wípé ohun tí àwọn ọmọ ìsìn máa ń sọ ni wípé ọ̀làjú ti dé nǹkan ti yí padà. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn tún máa ń sọ wípé ìgbà yẹn nìyẹn, ìgbà ayé ìjọ́un nìyẹn, ìgbà ayé ìsìn ti yàtọ̀, gbogbo nǹkan ló ti yí padà. Màmá wa ìyẹn Fàlíwèrè pè ní rárá o, tí ọ̀làjú bá dé kì í ṣe bíi ti ilé ọkọ o, tí nǹkan bá yí padà kì í ṣe bíi ti ilé ọkọ rárá àti rárá. Wípé ní ọjọ́ kọ́jọ́ ni ọkọ yóò máa jẹ́ olórí aya. Kí àwọn ọ̀dọ́ ìsìn má sọ ilé ayé di ìdàkúdà o, wípé tí kò bá ti lè débi wípé ọkọ na aya rẹ̀, gbogbo nǹkan yòókù kí wọ́n máa na sùúrù sí i, wọn ó sì padà jèrè rẹ̀ lọ́jọ́ iwájú. Báyìí sì ni òṣèrébìnrin ilẹ̀ wa gbajúgbajà òṣèré ilẹ̀ wa Fàlíwèrè pé ṣe gba àwọn ọ̀dọ́ ìsìn yẹn àwọn Gen Z badi nímọ̀ràn o láti fi sùúrù gbé ilé ọkọ wọn torí ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Kí ni tí ẹ̀yin rí sí ohun tí ìyá wa Fàlíwèrè pé sọ? Ní tí ẹ bá rí sí ẹ fi sí abala àríwísí. Òṣèrébìnrin ilẹ̀ wa tí ó pupa bẹ́ẹ̀ ló sì tún rẹwà pẹ̀lú Eniola Ajao ni ó ti jáde wá síta lórí ìkànnì rẹ̀ yẹn TikTok tí ó sì ń pariwo làlàlà tí ó ń ṣe ìkìlọ̀ fún àwọn
party blogger tí wọ́n máa ń gbé fọ́nrán òun tí wọ́n bá ti wà ní pátí o pẹ̀lú gbogbo àwọn tí ó ń dráàgì ẹ̀ náà lórí ayélujára wípé kí gbogbo wọn kí wọ́n ṣọ́ ara wọn kí oníkálukú wọn kó tọwọ́ ọmọ rẹ̀ bá sọ o nítorí ẹni tí òun bá tún fi lè gbámú ní ọ̀tẹ̀ yìí ṣe ni yóò fojú ba ilé ẹjọ́. Kí ni ohun tí ó sì fà á tí àwọn ènìyàn fi ń dráàgì ẹ̀ lọ́tùn lósì tí wọ́n sì tún fi ń ṣe oríṣiríṣi yẹ̀yẹ́ ni tí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ tí a lò kọjá ìyẹn ní ọjọ́ Sunday léyìí tí ó kọjá ní Ṣẹ́gun Ògúngbè àti aya rẹ̀ Wùmí Ajíbóyè ṣe múfì premier kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìrẹ́tẹ̀ tí Eniola Ajao náà sì wà lára àwọn òṣèré tí ó lọ yẹ́ àwọn òṣèré tí ó ní fíìmù náà sí ìyẹn Ṣẹ́gun Ògúngbè àti Wùmí Ajíbóyè bí ó sì ṣe di àsìkò tí wọ́n ní kí àwọn òṣèré wa máa sọ bí fíìmù ọ̀hún náà ṣe rí bóyá ó dùn tàbí kò dùn àti láti sọ nǹkan tàbí méjì nípa eré ọ̀hún bí ó sì ṣe di àsìkò tí Eniola Ajao láti sọ̀rọ̀ báyìí ṣe ni ó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tiẹ̀ ní òyìnbó tí ó sì ń sọ ọ̀rọ̀ náà dáradára ṣùgbọ́n nígbà tí fọ́nrán ibi tí ó ti ń fọ èbó dé orí ayélujára báyìí ṣe ni ọ̀rọ̀ náà bá bẹ́yìn yọ o tí wọ́n sì ń dráàgì òṣèrébìnrin lọ́tún lósì wípé kí ni ó ń fọ èbó sí níbi eré Yorùbá àti pé sí àwọn yòókù náà kò gbọ́ èdè òyìnbó ni tí ó fi jẹ́ wípé òun nìkan ni ó ń fi èdè òyìnbó sọ̀rọ̀ lára gbogbo àwọn tí ó wà níbẹ̀ ṣe ni ẹlòmíràn tún ní àbí ẹ̀rí bí ó ṣe ń gbọ̀n lẹ́nu ni tí kò tiẹ̀ rí èèbó ọ̀hún náà sọ dáadáa tí àwọn mìíràn sì fi ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹ̀yẹ́ lórí ayélujára títí tí yẹ̀yẹ́ náà fi dé ọ̀dọ̀ òṣèré yìí bí ó sì ṣe rí wípé gbogbo fọ́nrán òun báyìí ló ti gba orí ayélujára kan ni ó bọ́ sí orí ìkànnì ti TikTok rẹ̀ tí ó sì faraya gidigidi bẹ́ẹ̀ ló ṣe kìlọ̀ pátápátá fún gbogbo àwọn tí ó ń fi òun ṣe ẹ̀yẹ wípé kí wọ́n ṣọ́ ara wọn o kí oníkálukú sì yẹra fún ọ̀rọ̀ òun àjẹ́bẹ́ẹ̀ àfàìmọ̀ kí wọ́n má di kirikiri o kí ó má jẹ́ wípé òun tí wọ́n wá lọ sí Sókótó wọn yóò padà rí ní àpò ṣòkòtò wọn nígbà tí òun bá kó ọlọ́pàá wá bá wọn tí òun sì gbé wọn lọ sí ilé ẹjọ́ èyí sì ni bí òṣèrébìnrin ilẹ̀ wa Eniola Ajao ṣe ìkìlọ̀ fún àwọn party blogger àti gbogbo àwọn tí ó ń fi ṣe ẹ̀ lórí ayélujára o wípé kí wọ́n ṣọ́ ara wọn o tí a sì mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ohun tí ẹ̀yin náà bá rí sí ẹ fi sí abala rí wí sí bóyá lórí ọ̀rọ̀ òṣèrékùnrin ilẹ̀ wa tí ó ṣe àìṣe ni àbí lórí òṣèrébìnrin ilẹ̀ wa tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ kú oríire kò mà ní tán ní ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa o báyìí mà ni àwọn ènìyàn máa ṣe ń pariwo ẹ kú oríire ní ọ̀dẹ̀dẹ̀ Emmanuella ayaba mi tẹ́lẹ̀ rí Emmanuella ẹlẹ́bà yẹ́lò ayaba mi tí ọ̀pọ̀lọpọ̀ tún máa ń pè ní apọ́nbépo rẹ́ òrèǹté tiwa báyìí ni àwọn ènìyàn ṣe ń kí kú oríire ní ilé tirẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o ǹjẹ́ tiẹ̀ mọ̀ wípé wọ́n ti fi Emmanuella tiwa wọ́n ti fi jẹ oyè pàtàkì ní ìlú Ẹ̀gbá o wọ́n ti fi jẹ sẹ́ríkì ìyálájẹ́ of Ẹ̀gbáland báyìí sì ni àwọn èèyàn sì ṣe bọ́ síta tí ọ̀pọ̀lọpọ̀ èrò sì ti ń wọ́ tùrùtùrù ní ilé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ sì ti sọ pé Emmanuella gangan ló tọ́ sí òun gan ni ó yẹ Emmanuella máa rẹwà Emmanuella mọ̀ nípa ọrọ̀ ajé Emmanuella mọ̀ nípa gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ń dùn tí wọ́n sì ń bá a yọ̀ lórí oyè tuntun yìí tí ó jẹ yìí bẹ́ẹ̀ sì ni àwọn kan ní òun gan náà ni oyè náà tọ́ sí ṣùgbọ́n ẹ mọ̀ wípé kò sí bí nǹkan yóò ṣe wà tí kò ní ní alátakò ṣe ni àwọn tí ò gba ti arẹwà yaba mi Emmanuella ló sì ṣàǹkárí bọnú tí wọ́n sì ní rárá o Emmanuella rọ́pò báwo Emmanuella kẹ̀ wípé Emmanuella kọ́ ni oyè náà tọ́ sí o wípé ṣé wọn wá rí ẹlòmíràn tí wọ́n tiẹ̀ lè fi jẹ sẹ́ríkì of Ẹ̀gbáland lọ́pọ̀lọpọ̀ bá tiẹ̀ ń sọ wípé tí wọ́n bá tiẹ̀ fi jẹ sẹ́ríkì of Ẹ̀gbáland adédà lórí rẹ̀ kò ní ọkọ náà síbi ẹni tí ó bá ní ọkọ nílé ni ó yẹ kí wọ́n fi jẹ sẹ́ríkì of Ẹ̀gbáland ẹ sì wò sùnsùn bẹ́ẹ̀ ni àwọn kan ń pariwo wípé wọ́n ti òṣèlú bọ̀ ni àwọn kan tiẹ̀ tún sọ wípé kò dájú kí Wasiu Ayinde mọ̀mọ̀ sí bí wọn kò ṣe sí ní ọ̀dẹ̀dẹ̀ ara wọn Wasiu Ayinde yóò kúkú gbọ́ sí wípé wọ́n ti fẹ́ fi jẹ ìyáládé of Ẹ̀gbáland báyìí sì ni àwọn èèyàn àti àwọn olólùfẹ́ Wasiu Ayinde dìjọ ń kí Emmanuella Adérọ́pò kú oríire oyè tuntun èyí tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ ìyẹn sẹ́ríkì ìyáládé of Ẹ̀gbáland bí ẹ̀yin olólùfẹ́ rẹ̀ bá sì ti rí i ṣe ni kí ẹ máa kí i kú oríire lọ́tùn lósì èyí ni a sì gbọ́ tí a sì mú wá ṣe tí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ohun tí ẹ̀yin bá rí sí èyíkéyìí nínú àwọn ìròyìn yìí ẹ lè fi sí abala àríwísí bóyá lórí ti òṣèrékùnrin tí ó ṣe àìṣe tí ó kéde ìdìbò rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ ni tàbí ti Eniola Ajao tí àwọn party blogger fi ń ṣe yẹ̀yẹ́ tàbí lórí ti ọ̀rọ̀ Emmanuella tí àwọn olólùfẹ́ rẹ̀ ń kí kú oríire ni ó sì lè jẹ́ lórí ìmọ̀ràn tí ìyá Fàlíwèrè pé gba àwọn ọ̀dọ́ èyí tí ẹ̀yin bá rí sí ẹ fi sí abala àríwísí ẹ ṣe fún mi gbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn.